Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú-rere tí a rí gbà tẹ́ mú wa wà láyé. A tún ti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkejìlá. Ẹ ṣẹ́gun fún wa ní gbogbo ọ̀nà. Ẹ ṣẹ́gun ọ̀tá. Ọ̀tá ò borí wa, wọn ò gbé wa gbìn bí èbù iṣu. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 19 oṣù kejìlá. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé Ọlọ́run sì lè ṣe é. Ọlọ́run sì lè ṣe é. A mú àkọ́sórí wa nínú ìwé Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ. Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n olùfẹ́, ẹ má ṣe gbàgbé ohun kan yìí o, pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí ẹgbẹ̀rún ọdún ni ó rí o, àti ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan. A ó sì mú bíbélì kíkà wa tèní nínú ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹtàlá. Ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹtàlá, tí ó kà báyìí: nítorí gẹ́gẹ́ bí òjò àti òjò dídì ìtì ti ọ̀run wá sí ilẹ̀, tí kìí sì tú padà sọ́hùn, ṣùgbọ́n tí ó rin ilẹ̀, tí ó sì mú nǹkan hù jáde, kí ó sì rúdí, kí ó sì fẹ́ fi irú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún àwọn ohun jẹun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí o, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán an. Nítorí ayọ̀ ni ẹ ó fi jáde o, àlàáfíà ni ẹ ó sì fi tọ̀ yín. Àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké yóò bú sí orin níwájú yín o. Gbogbo igi ìgbẹ́ yóò sì ṣápẹ́. Igi fírì yóò hù jáde dípò ègún. Igi mátírì yóò hù jáde dípò òṣùṣú, yóò sì jẹ́ orúkọ fún Olúwa, fún àmì ayérayé tí a kì yóò ké kúrò. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ṣé Ọlọ́run ti ṣe ìlérí kan fún ọ tí kò tíì wá sí ìmúṣẹ? Mo fẹ́ kí o mọ̀ pé Ọlọ́run kì í pẹ́ o. Ó sì lè ṣe ohun tó ṣèlérí pẹ̀lú ọjọ́ péréte tí ó kù nínú ọdún yìí. Ní kété tí ó bá ti dá ọ lójú pé Ọlọ́run ni ó ṣe ìlérí náà fún ọ, tí ó sì ṣe ipa tirẹ̀ láti mú kí ìlérí náà kí ó wá sí ìmúṣẹ, mo lè fi dá ọ lójú pé yóò ṣe kí ọdún yìí tó parí. Ó ti ṣèlérí. Má ṣe sọ ìrètí nù. Pàtàkì gbólóhùn ó dá lórí ẹni tí ó sọ ọ́. Wòye kí ẹni tí ó ń nu ilẹ̀ ní ilé ìwòsàn kó sọ fún aláìsàn kan pé yóò dá a sílẹ̀ ní ọjọ́ kan pàtó. Aláìsàn náà yóò tọ̀nà tí kò bá gba ọ̀rọ̀ náà gbọ́, nítorí ẹni tó ń nu ilẹ̀ kò láṣẹ àti ìmọ̀ tí a nílò láti dá aláìsàn sílẹ̀. Àmọ́ ṣá, tí dókítà bá wá tó sì yẹ aláìsàn wò, tó sì wí pé wàá lọ sí ilé rẹ lónìí o, aláìsàn náà ó lè bẹ̀rẹ̀ sí ní yọ̀ o. Ẹni tó fún ọ ní ìlérí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni òun tí à ń pè ní òtítọ́, gẹ́gẹ́ bí ó ti wà nínú Jòhánù orí 14 ẹsẹ̀ 6, nínú Númérì orí 17 ẹsẹ̀ 19. Ó sọ pé Ọlọ́run kì í ṣe ènìyàn tí yóò fi ṣèké, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tí yóò fi ronúpìwàdà. A máa wí kí ó má ṣe bí, tàbí a máa sọ̀rọ̀ kí ó má sì múṣẹ bí? Ọlọ́run yìí ni à ń pè ní alágbára tó ga jùlọ. Kò sí ohun tí kò lè ṣe o. Ó ti farahàn ní ìṣẹ́jú tó gbẹ̀yìn fún ọ̀pọ̀ ènìyàn sẹ́yìn. Nígbà tí ó ti ṣe bẹ́ẹ̀ rí, yóò ṣe fún ìwọ náà ní orúkọ Jésù. Tí ó bá ti dá ọ lójú pé ó ṣe ìlérí fún ọ, tí ó sì mọ̀ bákan náà pé o kò ṣe ohunkóhun o tí ó lè mú kó yí ọkàn rẹ̀ padà, jọ̀wọ́ mú ìgbàgbọ́ rẹ wà láàyè
nítorí ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹfà sọ pé tí o bá ṣe iyèméjì nínú ọkàn rẹ o kò ní rí ohun tí o béèrè gbà o. Àmọ́ ṣá, tí o kò bá jẹ́ olódodo sí Ọlọ́run tàbí o kò tíì sa ipá rẹ ní mímú ìlérí tó ṣe fún ọ wá sí ìmúṣẹ, wá síwájú rẹ̀ lónìí kí o sì jẹ́wọ́ àṣìṣe rẹ, pa wọ́n rẹ́ kúrò ní ọkàn rẹ kí o sì béèrè fún ìdáríjì. Aláàánú ni Ọlọ́run. Tí o bá sì rí ìṣòtítọ́ rẹ kò ní ta ọ́ nù. Ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Kókó pàtàkì: mú ìgbàgbọ́ rẹ wà láàyè, Ọlọ́run sì lè mú ìlérí rẹ̀ ṣẹ kí ọdún yìí tó parí. Mú ìgbàgbọ́ rẹ wà láàyè, Ọlọ́run sì lè mú ìlérí rẹ̀ ṣẹ kí ọdún yìí kó tó parí. Mọ̀ọ́dé-mọ̀ọ́gẹ̀, ìpéǹpéjú ojú ni àlàáfíà. Nígbà tí a máa pàdé ní ọ̀la, gbogbo ìlérí àti májẹ̀mú Ọlọ́run tó ṣe fún ayé wa ni yóò wá sí ìmúṣẹ kí ọdún yìí tó parí ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ó dàbọ̀.